adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí, a parí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin. Ọba tí adúpẹ́ fún yìí òun náà ni al-ahad, ọba aṣo tí ó pé méjì, as-samad, ọba aṣíwájú, ọba ọ̀gá, ọba táa máa ronú kàn àgàgà nígbàtí ṣòro bá dé. Alladhi lam yalid wa lam yulad, ọba tí ó bí mọ́tẹ́nìkan ò bí, wa lam yakun lahu kufuwan ahad, nǹkan kan ọjọ́ kò sí àpèjúwe fún pé báyìí lórí. Mukhalafatuhu lil hawadith, ọba tó yàtọ̀ sí gbogbo nǹkan tó jẹ́ dání. Ìmọ̀ fún ọlọ́ọba náà pípọ̀ ní ìbùkún fún ọlọ́ọba náà. A fi ọpẹ́ fún ọlọ́ọba yìí, a yìn lógo lórí gbogbo oore tó ṣe fún wa, èyí tó hàn ní oore adúpẹ́ rẹ̀, èyí tó pàm ní oore adúpẹ́ rẹ̀, èyí táà tí ẹ ma pé oore ní tọ́lọ́run ṣe lóore fún wa adúpẹ́ òun náà. Oore tó wá fi síbi àwọn tí a bá ń dúpẹ́ kọlọ́run mọ́dún aládá rẹ̀, oyin la in shakartum la azidanakum wa la in kafartum adhabi lashadid. Tó ń bá sóore fún yín tẹ́ bá dúpẹ́ oore náà wọ́n sàlékún oore náà, tẹ́ bá yẹ ẹlẹ́ìmọ̀ oore wọ́n gbóore tó fi àjẹ́yìn rẹ̀ Ọlọ́run oore tó sàmọ̀ lóore sàlékún oore wa. Ọba yìí náà ni a gbàgbọ́ tọkàntọkàn là ń gbára lé lórí gbogbo àdáwọlé wa. Ó là ń sìn wá ní ìrànlọ́wọ́, ó là ń wá ní olùtọ́sọ́nà kó tó ṣe àlékún mọ̀nà wa. Ọ̀nà táa wà ń bẹ̀ yìí kó má ṣì wá lọ́nà, tó láàfí máa tọrọ ní gbogbo ojoojúmọ́ lẹ́ẹ̀mẹ́tàdógún pé ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Àmín. A gbọ́dọ̀ máa wù lẹ́ẹ̀mẹ́tàdógún lójúmọ́, a sákìrún ọ̀rọ̀ àyàn, ó kẹta yányá nìyẹn, pẹ̀lú Ọlọ́run ojú ọ̀nà tó fi wá sí fẹsẹ̀ wá rinlẹ̀, má jẹ́ ayẹ́, má jẹ́ agbó, wá ṣàlékún tọ́sọ́nà fún wa, mọ́sàsẹ́fẹ́ fún wa. Asádi Ọlọ́run ọba ẹ̀kọ́ ní gbóntí jẹ́ aburú, aburú ẹ̀mí, aburú ìṣe kọlọ̀kọlọ̀ wà ń bẹ̀. Ẹ̀rì, a sì ń bẹ àwọn wá foríjì rẹ̀ àti pàlọ sọ́dọ̀ ẹ̀. Gbogbo àṣetá ṣe pátá Ọlọ́run forí ẹ̀jẹ̀ wa. Èyí tá ma pá ìṣe ni tá ma mọ̀ ṣe Ọlọ́run kó yááfì wa. Èyí tí gbàgbé ráti wá sí Ọlọ́run kó yááfì wa. Èyí táwọn èèyàn dá sí wa lọ́rùn náà àṣìṣe Ọlọ́run kó yááfì wa, kó yááfì wa dá sí wa lọ́rùn. Ọlọ́run bá yìí ẹni ọba fi mọ̀ ní ọmọ jẹ́ ní ìmọ̀nà, ẹni Ọlọ́run ẹbá sọnù kò sẹ́n tó lè tọ́ sọ́nà láíláí. Adúpẹ́ tọ́lọ́run bá sọ́wọ́n tó fi wá mọ̀nà kó sàlékún mọ̀nà wa. Àwọn ń jẹ́rìí pé Ọlọ́run bá ẹyọ kan ní olórúnkọ lọ́ba kan. A jẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam abduhu, ẹrú Ọlọ́run bá ní ṣe, wa rasuluhu, òjíṣẹ́ rẹ̀ ní ṣe, wa habibuhu, olólùfẹ́ Ọlọ́run ní ṣe, wa safiyuhu, ẹni ẹ̀sà Ọlọ́run ní ṣe, wa aminuhu ala wahyihi, o náà ni Ọlọ́run bá fọkàn tán lọ́fọkàn bá ilẹ̀ ìsìlú sẹ́tọ́lọ́ bá fi rán ẹ̀rì. Ọkọ̀dù sakahu Allah subhanahu wa ta'ala, Ọlọ́run bá sì sàfọ̀mọ́ Ànábì sallallahu alaihi wasallam, zakka khuluquhu, Ọlọ́run sí àfọ̀mọ́ ìwà Ànábì, ó ní wa innaka la'ala khuluqin azim, a ní rẹ̀ níwà rẹ̀ dára jù. Ẹ̀rì wasakahu fi risalatihi, Ọlọ́run bá sí àfọ̀mọ́ Ànábì ló sẹ́ tọ́lọ bá fi náà. Ọlọ́run wa ma yantiku anil hawa in huwa illa wahyuha, Ànábì kì í fi ìfẹ́ inú ẹ̀ sọ̀rọ̀, gbogbo àti sọ iná wáyé ni. Ọlọ́run ìkẹ́ ìgẹ̀rẹ̀ bá ní sí fún Ànábì wa Muhammad, gbogbo àwọn Ànábì Ọlọ́run tí wọ́n jí sọ̀rọ̀ síwájú Ànábì bá nìkan bá ní gẹ̀ wọ́n, àwọn ọmọlẹ́yìn Ànábì bá nìkan bá ní gẹ̀ wọ́n, àwọn ará alẹ́ Ànábì bá nìkan bá ní gẹ̀ wọ́n, àwọn ìyàwó Ànábì bá nìkan bá ní gẹ̀ wọ́n, àwọn ọmọ àrọmọdọ́mọ Ànábì bá nìkan bá ní gẹ̀ wọ́n. Gbogbo wọn tí wọ́n bá tẹ̀lé àwọn sàábé yìí bó ṣe tọ́ bó ṣe yẹ,
láìgbà tí ó ti rán ànábì iṣẹ́ tí lọ́jọ́ gbé dàlìkíámà bánikan bá ní gẹ̀wọ́n àwọn náà táwọn bẹ láyé lè ní bíkíbítà wà táwọn jẹ́ mùsùlùmí lórí láyé tí gbóló la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam tó pàwápọ̀ ọlọ́run kẹgbùwá ọlọ́run kẹgbùwá ọlọ́run gẹ̀wá ìyẹrùsìn ọlọ́run lè ní adọ́fẹ́ tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tá tí ń bá bọ̀ ilé náà ni al-khutubatu al-khamisa khutba ẹlẹ́ẹ̀karùn-ún lórí àkọlé tó pàkọlé sí pàtàkì inú gbèsè ayé wa kí ni àkọlé náà manhajul islami fi mukafati al-jarima àwọn ìlànà ẹ̀sìn àwa mùsùlùmí ètò islam àgbékalẹ̀ islam sharia al-islam àwọn sísẹ̀ntẹ̀lé tó wà nú ẹ̀ láti gbógun ti gbogbo tí jẹ́ ìwà ọ̀daràn ìwà ìbàlújẹ́ ìwà bí àwọn ọ̀nà tí islam gbékalẹ̀ láti palẹ̀ rẹ̀ mọ́ lórí ilẹ̀ ayé tó di ọ̀ràn yànfà àtàbájọmọ lẹ́yìn àná Muhammad sallallahu alaihi wasallam hadha manhaj an nutabiqahu fi hayatina kí ó lè pé ìlànà yìí agbọ́dọ̀ lónú gbésí ayé wa lórí gbogbo gbésí ayé wa ìyẹn náà ni ayé ló fi lè tùbà ló fi lè tùsẹ́ ìmá pariwo lásán ìmá ta lásán kò yí nǹkankan padà torí díẹ̀ ló sì pé àwọn ẹ̀kọ́ tá ń kọ́ yẹ ẹ̀kọ́ pìlẹ̀ ni anta muslim wa ana muslim wa anta muslima musulmi ní ẹlọ́kùnsẹ́ lóbìnrin ìmìnà tí mọ́ ń bẹ́ sọ jẹ́ musulmi hadha manhajuna ilé ní ìlànà wa hadha tariquna ilé ní ojú ọ̀nà wa táà bá ń jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ fún Ànábì sallam táà sí ń jọmọ lẹ́yìn rẹ̀ fún àwọn sàhábí Ànábì ẹ̀rì manhaju Ànábì ni manhaju àwọn sàhábí ni láti yí nǹkan padà yàtọ̀ sí ariwo lásán ẹ̀rì tó ìdí eléyìí gẹ́gẹ́ bí ìlànà àgbékalẹ̀ Islam gbàtàwà ẹ̀sẹ̀ fútúbà ọ̀rọ̀ yẹn kí á dá padà sípìlẹ̀ mọ́nájì dáńsọ́ ò lè rọrùn àbí ká padà sípìlẹ̀ kí sì ní pìlẹ̀ ọ̀nà ni taqwallah ìpáyọ̀ Ọlọ́run ìfọlọ́ọba sọ́kàn ìgbọ́sọ̀lọ́ọba lẹ́nu ẹgẹ́ bí àfáwà àgbà Abdullahi Mas'ud radiyallahu ta'ala anhu ó ní ìtumọ̀ takwa ní sókè ní pé ẹ̀rẹ̀ imtithalu awamirillahi wa ijtinabu nawahihi ká ma máa ṣe Ọlọ́run ká sì máa ṣe ká ma máa débẹ̀ Ọlọ́run ká jìnà sí fi'lu ma'murat wa tarku manhiyat ìmá ṣe àwọn àṣẹ Ọlọ́run ìmá gbé má débẹ̀ Ọlọ́run bá jù sílẹ̀ hadha ma'na taqwa bil ikhtisar ní sókí ìdáǹkó nípa ayọ̀ náà bá ní ó wá dọ́wọ́ ẹni kọ̀kan wá ká gbìyànjú kápayọ̀ Ọlọ́run tó pípa ayọ̀ náà báyìí o náà ni hiya zadul muslim as-salik ila Allah wa ta'ala o náà ni ohun jẹ̀nà fún mùsùlùmí tó rin ojú ọ̀nà Ọlọ́run ẹ̀rì nahnu salikuna ila Allah gbogbo ẹbá jẹ́ mùsùlùmí ojú ọ̀nà bá ló rìn inú dáwà fi rìnà tọ́jọ́ ohun jẹ̀nà táà ń pè ní provision oná ń takwa ẹ̀yẹ nígbà tọ́lọ́ bá ń sọ̀rọ̀ hajj inú sọ́dù Baqara kan chapter 2 àyà 197 Ọlọ́run tí ń bọ̀ rán lọ́rọ́ ní fatazawwaju Ọlọ́run ní ẹ pèsè ẹntẹ́ ẹfẹ́ lọ sí hajj ìrìnàjò lẹ́fẹ́ rìn ẹ pèsè fa inna khayra zadi taqwa Ọlọ́run lè tó lóore jù inú èsì tẹ́ẹ̀pa oná ní ìpayọ̀ Ọlọ́run fattaquni ya ulil albab ẹ̀páyè mi ọlọ́ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n torí díẹ̀ alaykum bi taqwallah ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan akápáyọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo ayé ní gbogbo àyíká kásì mọ̀ pé ọpẹ́ ọya á padà sí ọ̀dọ̀ Ọlọ́run fún àwọn tí aláǹfààní tá ti ń bá wa bọ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí lórí àkọlé yìí a rí pé ní jímọ̀ tó lọ ibi tí a tẹnumọ́jù náà ni àwọn ọ̀nà méjì pàtàkì
tí Islam gbé kalẹ̀ láti palẹ̀ àwọn ìwà àbàjẹ́ mọ́ láwùjọ. Hunaka usluban, àwọn ìlànà méjì kan ń bẹ ẹ̀rì táà fi palẹ̀ gbogbo tí ọ̀dá mọ́ ní àwùjọ. Àkọ́kọ́ ń bẹ wọ́n pè ní al-uslubu al-wiqa'i, ìlànà ká má jẹ́ kí aburú ṣẹlẹ̀, ká prevent aburú, bí ká sọ pé ká má jẹ́ káìsàn ṣẹlẹ̀ sọ́mọnìyàn, bẹ́ẹ̀ náà ni kọ́mọnìyàn má kó sínú ẹ̀ṣẹ̀, àwọn nǹkan Islam lákalẹ̀ tó mẹ́ni òfin ní rọ́lù ẹ̀ṣẹ̀ tí ó fi jìnà sáwọn ẹ̀ṣẹ̀ burúkú yìí. Ìlànà ẹlẹ́ẹ̀kejì wọ́n pè ní al-uslub al-ilaji, ìlànà pé a ti kọlù ẹ̀ṣẹ̀, báwo la ṣe kóònú ẹ̀ṣẹ̀, a ti kọlù ẹ̀ṣẹ̀, báwo la ṣe kóònú ẹ̀ṣẹ̀, bí pé àìsàn ti dé, báwo la ṣe ṣèwòsàn. Islam gbé kalẹ̀ báwo la ṣe ní dẹ́ṣẹ̀. Tọ́mọ ẹ̀dín ọ̀bọ̀ wá gbọ́ràn sọ́lọ́run ọba lẹ́nu tí ó gbọ́rọ̀ sánàbí lẹ́nu sallallahu alaihi wasallam, tí ó tẹ̀lé ìlànà ẹ̀sìn Islam tó wá rọ́lú ẹ̀sẹ̀ tó wá kú sínú ẹ̀. Ọ̀nà wá ní ọ̀nà àbáyọ kí ni Islam gbé kalẹ̀ láti palẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ nígbàtàwọn tí ń dẹ́ṣẹ̀. Ìyẹn náà ni àwọn ibi tí a tẹnumọ́ ní jímọ̀ tó lọ àgàgà al-uslubu al-awwal, al-uslubu al-wiqa'i, báwo la ṣe ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. uslubu al-wiqa'i wá rẹ̀ yabda'u min al-fard nafsihi, ó bẹ̀rẹ̀ látara ẹnìkọ̀ọ̀kan. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin ẹnìkọ̀ọ̀kan tẹ́ ń gbọ́ mi, ọkùnrin ní yín ni, obìnrin ní yín ni, àgbà ní yín ni, ọmọdé ní yín ni, olówó ní yín ni, tálákà ní yín ni, olórí ní yín ni, ọmọlẹ́yìn ní yín ni. Al-fard, al-fard, ẹnìkọ̀ọ̀kan wa, ọ̀dọ̀ wa ló ti bẹ̀rẹ̀. Ìmọ̀dẹ́ṣẹ̀ ó wà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan. Ó kọ́ bẹ̀ẹ̀ lórí min istidad al-fardi li taghyir al-ijabi, ṣé a ṣe tán sáàgbà pàfẹ́ kónú ẹ̀ṣẹ̀, àfẹ́ dẹ́ṣẹ̀, sáàgbà pàfẹ́ dẹ́ṣẹ̀. yẹ́ lọ fi ń sọ fún wa láwọn àyè tó pọ̀ ní Al-Qur'an Karim, fún àpẹẹnu Suratul Ra'd áyà 11, Ọlọ́ni inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ọlọ́run ní yí àwọn èèyàn kan padà inú nǹkan tí a bá wà tó fi yí padà nú ẹ̀mí. Torí díẹ̀ at-taghyir nafsi, yípadà nú ẹ̀mí, ọ̀rọ̀ ẹ̀mí ni. Èmi yìí ọmọnìyàn ni mí, mo fẹ́ jẹ́ ọmọnìyàn rere, àgàgà mùsùlùmí ni mí, mo fẹ́ jẹ́ mùsùlùmí rere. Ẹ̀rì individual ìyá individual resolution, ó ní resolution fúnra rẹ̀. Ẹ̀rì Ọlọ́run sì jẹ́ àmà inú Suratu Shams látàyẹlẹ́ kẹwàá, Ọlọ́run wa nafsin wa ma sawwaha falhamaha fujuraha wa taqwaha qad aflaha man zakkaha wa qad khaba man dassaha. Ọlọ́run ní òun búra pẹ̀lú ẹ̀mí àti tó dẹ́mi náà dọ́gbandọ́gba. Ẹ̀rì Ọlọ́run ló fi mẹ́ẹ̀mí àwọn aburú, ó fi mẹ́ẹ̀mí àwọn rere. Ọlọ́run ló ti ṣe ó ti jèrè. Ẹ bá gbà láti sàfọ̀ mẹ́ẹ̀mẹ́, ó ti parun, ó ti ṣòfò. Ẹ bá gbà kẹ́mẹ́ wọn bàjẹ́. Ó mọ̀ yí pé Ọlọ́run fún aláǹfààní, èèyàn lè dìdámpé dáadáa máa ṣe, bẹ́ẹ̀ náà lè yàn lè dìdámpá búrú wọn máa ṣe. Ẹ̀rì falhamaha fujuraha wa taqwaha
qad aflaha man zakkaha ẹ̀rì ó ti jèrè ó ti ṣorí embassy àfọ̀mẹ́mẹ́ ó pín sẹ́ni ìsẹ́ni yípadà láti máa ṣe rere iṣẹ́ ni ọlọ́ọ̀bọ̀ fi sí abẹ́ kún fáyà kún kákan síjú àyà kágbélé yóò sì dá láà tọ́gbẹ́ bẹ́ẹ̀ lọ bá rí kò ní ráwọn ànábì Ọlọ́run bá níṣẹ́ tọ́gbẹ́ lọ bá kò ní sọ ìwé kalẹ̀ fún wọn ó sọ bá ní Suratul Ankabut the last part Ọlọ́run walladhina jahadu fina lanahdiyannahum subulana wa inna Allaha lama'al muhsinin Ọlọ́run àti bá gbìyànjú sójú ọ̀nà àwọ̀ Ọlọ́run láfọ́nà ma làbúdà minal jihad wal mujahada ọ̀rọ̀ àyàn ní kásapá kásọ́gù kásọ́ráì pèmì náà nífẹ́ sínú ẹ̀ tí ó ma bàlújẹ́ nífẹ́ sínú níwà bí ẹ̀rì torí díẹ̀ lọ́sẹ̀ yí pé lórí eléyìí hadha al-manhaj wa hadha al-uslub the methodology dáa sọ yìí ìlàntà ń wí ó wá dó ala marahil al-atiya lórí àwọn stages tó ń bọ̀ stage àkọ́kọ́ ọ̀nà ni al-islahu dhati aw at-tahdhibu nafsi individual reformation kí ẹni kọ̀ọ̀kan kó gbìyànjú láti tún ara rẹ̀ ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ nù kí ẹni kọ̀ọ̀kan kó gbìyànjú láti tún ara rẹ̀ ṣe èmi máa gbìyànjú láti tún ara mi ṣe gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà a gbìyànjú láti tún ara wa ṣe ó tún bẹ wajibul usra kí lẹ́bí náà ṣe mẹ́ ẹbí náà lójú jẹ́ tí ó ṣe tí ẹni kọ̀ọ̀kan bá ṣe ń tó yẹ kó ṣe tí ẹbí náà ṣe ń tó yẹ kó ṣe ó tún kù wájíbù alìjìrán àwọn tí wọ́n jẹ́ aládùúgbò ọ̀nà lójúṣe níbi àbá ń gbé àwọn aládùúgbò wa wọ́n ló ṣe lé wa lórí báwa náà ṣe lójúṣe lórí àwọn aládùúgbò wa nínú ẹ̀ náà ni wájíbù lásìdọ̀kọ́ àwọn ọ̀rẹ́ táàjọ ń rìn alóòdásí lára ara wa inú ẹ̀ náà ni wájíbù mujtama àwùjọ gangan olójúṣe inú ẹ̀ náà ni wájíbù hukuma wa jizhatiha ọ̀nà wa masasatiha ọ̀nà ni ìjọba gangan wọ́n lójú tí wọ́n ṣe àti àwọn ẹ̀ka àjọba tí wọ́n gbé kalẹ̀ inú ẹ̀kọ́ àjọba tí wọ́n gbé kalẹ̀ ọ̀nà ni al-madaris al-hukumiyya wal-kulliyat wal-ma'ahid at-tarbawiyya inú ẹni schools gbogbo school from primary school to dé higher institution ẹ̀ka àjọba ni tọ́gbọ̀ dá sí báwo làá ṣe tún yà ṣe kò tó wá kan rijal amni àwọn tí wọ́n wà ní the security gbogbo ẹ̀ka security pátápátá ọlọ́pàá ni o navy ni o air force ni o sójà ni o gbogbo bí ó yà sí DSS ni o náà ní ojúṣe tí wọ́n á ṣe bẹ́ẹ̀ náà ni alwasali ilamiya àtàbíà lilhukuma àwọn mídíà tí ó gbé ìjọba lọ dálẹ̀ bóyá ìwé ìròyìn ni máwòrán ni bẹ́ẹ̀ lọ ló ní oúnjẹ tí wọ́n ṣe ẹ̀rì kó tó wá kú wájibu al-muassasat ad-diniya ojúṣe àwọn ẹgbẹ́ ẹ̀sìn religious foundations tọ́bẹ̀ lórí al-masajid wal-kana'is irú àdúgbò wa ń bí masalasi àti ṣọ́ọ̀ṣì
ọ̀nà lójú tí wọ́n ṣe kí ìgbàdá lè bá dé gbogbo àwọn kátà kàyé ní ẹ̀sìn àwa mùsùlùmí ní ètò fún tó lè jẹ́ kí ọmọnìyàn lólé ayé rẹ̀ tí ó fi jìnà sẹ́sẹ̀ kò ìsìsẹ̀ tuntun in tó ṣẹlẹ̀ rí ni kípa ń dábà kípa agbárí in tó ṣẹlẹ̀ rí ni tọ́lọ̀ọba àlékẹ́ ọlá ní kánàbí wá ṣe ní dábí ṣiríṣe sallallahu alaihi wasallam tí àwọn ọmọ lẹ́yìn ẹ̀sí maintain rẹ̀ for many years, for centuries, kí òtẹ́ tó wá dàrú máyé lọ́wọ́ ẹ̀rì ìyẹn ló ṣe péjọ kan Imam Malik rahimahullah bí Málíkì ṣe súnmọ́ àsìkò ànábì tó radiyallahu ta'ala anhu sallallahu alaihi wasallam ẹ̀rì Málíkì ó ti rí pé gbogbo nǹkan tí ń dàrú Imam Málíkì wá ń sọ inú ọ̀rọ̀ wọn jọ kan wọ́n ní la yasluhu amru akhir hadhihi al-umma wọ́n lẹ́rin ìgbẹ̀yìn ìjọ yìí kò lè dá alámàrí ìgbẹ̀yìn ìjọ yìí ò lè dá illa bima saluha amru awwaliha àyàfi tó jẹ́ ọdá alákọ̀ọ́kọ́ ìgbẹ̀yìn ìjọ yìí ò lè dá o àfi kó ṣe pé tó jẹ́ ọdá alákọ̀ọ́kọ́ táwọn ẹ̀nà àkọsí náà làwọn náà ṣe tí ẹ ń bá ronú jinlẹ̀ lé lórí bó ṣe rínú ìrí pé bàbá fẹ́ kílé ayé dá á padà sí pìlẹ̀ kò sọ lọ́nà mí tí ó rí Imam Málíkì nù Imam Málíkì sì rí tábìí ni àwọn sàábé ti lọ àwọn ọba àwọn ọmọ sàábé ìlú Madina bẹ̀ ló dàgbà sí ó wá wo sẹ̀kún bọ́rù sẹ̀rí jọ́nà lọ ọ̀rọ̀ Málíkì tàwà ń ṣe òtúlé lẹ́gbẹ̀ẹ́ ọdún nìsí Málíkì tí mo ń kó tí ó tẹ́lé 1000 years ìwà ń sọ jọ́nà lọ ìgbẹ̀yìn ìjọ yìí kò lè dá o àfi kó ṣe pé tó jọ dá alákọ̀ọ́kọ́ òun náà ní ìgbẹ̀yìn sí láti wá wo kí ló jọ dá alákọ̀ọ́kọ́ Ọlọ́run kẹwàá mùsùlùmí nǹkan kọ́ sọnù nínú tán wá kékeré ìtàn wá ó wà lákọọ́lẹ̀ ó ṣe trace ìtọ́pọ̀ nínú tán wá ó wà lọ́kọ́ ṣe trace torí ẹ̀ láàfí máa rí a ní sílísílà we have sílísílà chain èyí ká máa sọ̀rọ̀ ọ̀dá àṣírà fẹ́rẹ́ ní Islam wọ́n trace ẹ̀ kọjọ́ àwọn àtàmí nínú àwọn ẹlẹ́sìn míì àwọn olórí míì ẹnìyàn ká máa sọ̀rọ̀ lọ ṣe ẹ̀ lè wádìí ọ̀rọ̀ yẹn ẹ̀ lè trace ẹ̀ Islam rí bẹ́ ní ìjẹjọ́ a bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa ń bí ta dó sí fẹ́nàbà wà ní khutbah jẹjọ́ o náà ni àwọn mùsùlùmí tí wọ́n kó ní Makka lọ sí Habasha Abyssinia tí wọ́n tàà ń pè ní Ethiopia lẹ́ni tí Addis Ababa jẹ́ capital rẹ̀ tí gbà wá tí a bá máa ń gun aeroplane Ethiopia Airline a ń lọ sí lumi bóyá a ń lọ Saudi ni a ń lọ Cairo ni a ń lọ America ni a ń lọ Italy ni a ń lọ Canada ni a ń lọ Britain ni a ń lọ France ni tàbájú Ethiopia Airline gẹ́gẹ́ bí òfin yóò dò ní Addis Ababa wọ́n pè transit ọ̀pọ̀lọpọ̀ àti kọjá ń bẹ̀ láìmọye ìgbà táwà kan ti sùn bẹ̀ táwà kan ti rìn ń bẹ̀ àkan ti gbé bẹ̀ fáwọn àsìkò kan ní ẹ̀ntẹ̀lú Ethiopia nù ìtàn pìlẹ̀ ní ìlú pìlẹ̀ ní ìsọfún yìí ní jẹjọ Islam kó Mákà ìbẹ̀ Islam kọ́ wá ara ọlá tí ń bẹ fún Áfíríkà nù Áfíríkà bí Islam ti ń kò ní Asia
ní Saudi Arabia, ní Mecca tí ó tẹ́ ti dé Madina. Ethiopia Islam kò wà. Tó bá gbọ́ tí àwọn ọ̀tá focus lórí Ethiopia tí wọ́n jí wọ́n lójútù tí wọ́n ń dà wọ́n láàmú ara ẹnu ìtàn Islam nípìlẹ̀ l'Áfíríkà Ethiopia jẹ́ kan bẹ̀. Bí Islam ti kó Maka gbára Ethiopia lọ́kọ́dẹ́ kò tí dé Madina, kádọ́wà pé yóò dé Egypt, káyíkó dé Iraq, káyíkó dé Sudan láà. Oye nìkan ò ní pìtàn Islam kó má sọ̀rọ̀ Ethiopia. Ibẹ̀ wá ní àwọn Mùsùlùmí kọ́ gbẹ́sìn sá lọ nígbàtí náà pọ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rẹ̀ aṣíwájú rere ni, ìfàkìr yukhattit lẹ́fì rí aṣíwájú ẹ má pè láṣíwájú ẹ̀sìn lọ́dọ̀ àwọn Mùsùlùmí tàbá síwájú ayé lọ́dọ̀ àwọn Mùsùlùmí, orí ẹ̀ gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ ní concern pẹ̀lú àwọn tí ń kó jẹ, alámọ̀rí wọn gbọ́dọ̀ wà lẹ́mí ẹ̀, ọgbọ́ jẹ́ tí ó máa rán. Ó wá rí pé àwọn ọmọlẹ́yìn ihun tí a orí mí problem wá jùra wọn lọ. Ó wá ń wáyé níbo ni wọ́n lè lọ. Ẹ̀kọ́nù rẹ̀ tó jẹ́ lórí ọmọ wá solution alternative sí problem táwọn ọmọlẹ́yìn ní, ìwà ń wábo ni wọ́n lè lọ pẹ̀lú information. Ló wá gbọ́ wípé Ethiopia ọba kan bẹ́ẹ̀bẹ̀ Malikum Nasraniyun, ọba Kírísítẹ́nì ni, ṣùgbọ́n o Maliku Adil, ọba onídéédé ni, la yuzlamu ahadun indahu, tíyàn bá dọ́dọ̀ rẹ̀ ẹnìkan olè sàbòsísí, kò gba injustice láyé. Ànábì wá sọ fán sàábé, ẹ jáde o kó ní ìlú lọ́sìkò tàbí ní Ethiopia. Ànábì ò dé Ethiopia rẹ̀, information ó wádìí ó correct. Àti nínú títí wọ́n lè jùnú wọn ó sàwọn jọ orí kan a máa lọ. Ó sọ nínú àǹfààní ọwà nù wọn pẹ̀lú ìyàwó ẹ̀rùkọ́ yí àwọn ànábì. Ẹ̀tún wo feeling tí àwọn èèyàn ní ànábì jẹ́ káwọn ará ilé náà ní ẹ̀rì kò tó bá ànábì Ọlọ́run ní mí ẹ̀yẹ ma bọ́m̀bì. ẹni tí wọ́n wá tó wá padà jẹ́ agbẹnusọ lọ́hun ó ní Ja'far ibn Abi Talib. Ja'far ibn Abi Talib radiyallahu ta'ala anhum ajma'in, kọlọ́bà yọ́nà sí gbogbo wọn lápapọ̀. ń bá sì dé ọ̀dọ̀ ọba ìlóòtọ́ bánàbí ìsẹ̀wì gẹ́lẹ́ náà ní olórí ọbún ní déédé ni tí ó gba àbùsí láàyè. Àwọn ọ̀tá ẹ̀sìn sì rẹ̀ ọ̀tá ẹ̀sìn àdáwùdín àdáwùl Islam wal muslimin, àwọn ọ̀tá ẹ̀sìn la yanamun, wọn kìí sùn bẹ́yìn sí fẹ́ sí lọ́hun bẹ́ẹ̀ náà fẹ́ dín lọ́nà Ọlọ́run. Wọ́n ti wá calculate ibi táwọn Mùsùlùmí lọ yìí tí wọ́n bá ilé rí ìfọ̀kànbalẹ̀ ń bẹ, tí wọ́n bá ilé rí ìdíjókòó ń bẹ, àwọn tán àjára Mákà iná àwọn safe wọ́n kàn lágbára láti bẹ̀yìn ni ìjọba dé báyìí ipá wọn nìkan ọmọ àfikálẹ̀ wọn kí wọ́n máa lẹ́ àwọn Mùsùlùmí kìí ṣe tuntun láti láìláì ní kíníkà tẹ́rọ̀sì ní wọ́n kíníkà ní wọ́n ní bá gbé dìde
láti Mákà. Amr ibn As radiyallahu ta'ala ní kò tí jẹ́ mùsùlùmí jọ́nà lọ tí yẹn bá ń sọ pé kọlọm kẹ́yàn kíyàn nílá àkáyè kí o tó sọ̀rọ̀ kọmítọ́ fẹ́ ṣubú sí Amr ibn As jẹ́ kan radiyallahu ta'ala ní ó náà padà gbà sílámù gbọ́jọ́ dáa ń sọ yìí ó wà nínú àti ń dìtẹ̀ láwọn ògbólógbò tí wọ́n like Islam rárá tí a ń gbà pé Islam ò gbọdọ̀ rinlẹ̀ ẹ̀rì àti Abdullah ibn Rabi'a a méjèèjì ni àwọn ará Mákà gbé dìde agbárí ni wọ́n wá kó ẹ̀bùn fún wọn ẹ̀bùn bí jíṣẹ́ nísìn àkàn bẹ́ẹ̀nú àwọn mùsùlùmí wọ́n lọ kó fún Amẹ́ríkà afẹ́kẹ́ ẹ̀sọ mùsùlùmí báyìí ló kọ báyìí kéèsè tuntun láti láìláì ní afẹ́ kí wọ́n rí báyìí afẹ́ kí wọ́n gbádùn afẹ́ kí wọ́n ráyè tẹ́ bá ti kàtàn gbogbo ní ṣẹlẹ̀ pátá lẹ́mọ̀ rínú tàn ẹ wá wo amúránṣẹ́ ọgbọ́n tí ọ̀dá ọ̀dọ̀ àwọn ìjòyè ní akọ́lọ àwọn ìjòyè ọba lè wọn ní akọ́yà àwọn kan ti wọ̀ lóyìn o adàlúrú ni wọ́n pèsè èyàn rẹ̀ torí wọn àwọn èèyàn wọn ní a ní a wá sọ fún yín bí wọ́n bà lú yín jẹ́ o adàlúrú ni wọ́n o ẹ má gbà wọn láàyè o ẹ̀bùjẹ́ ní agbé fún yín rẹ̀ wọ́n ti síbẹ̀ gbogbo òjòyè àwọn bàbá wọn lẹ Yorùbá ní bẹ́nu bá jẹ ìjọ àti ilé ọba ní adégbẹ̀yìn ìgbàtí wọ́n délé ọba wọ́n dọ̀bà lẹ́ni gbalasa kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí yìn ọba mẹ́sẹ̀ méjì ọba ní kí wọ́n dìde ládìde ní bá ń kó ẹ̀bùn wọlé sáàfin ọba ní sọ sí nǹkan wọ́n jọba sí nǹkan àníwá nǹkan mẹ́ni ẹ ti sí àwọn èèyàn gbà sínú ìlú ẹ ti gba àwọn àlejò burúkú sínú ìlú àwọn èèyàn wọn ní wá ní káwà báyìí ẹ má jẹ́ wọ́n ráyè ń bí wọ́n fẹ́ kẹ́ dá wọn padà sílé wọ́n ti rò àwọn ẹjọ́ yẹn bí wọ́n ṣe ń rojọ́ yìí nìró ń káàkiri àwọn mùsùlùmí tí wá gbọ́ alẹ́ wọ́n wọ̀lú pé Amr ibn As àti Abdullah ibn Rabi'a wọ́n ti wọ̀lú o Ummu Salama wà ní àwọn obìnrin tí wọ́n wà ní ọjọ́nà lọ ó ní wàhálà bá wọn mùsùlùmí àwọn wàhálà tó gbọ́n mọ̀ ìpé Amr ibn As sẹ́nà rírọ̀ ó ti wá tẹ́lẹ̀ délé ọba sáájú àwọn bóòlà fẹ́ ṣe àwọn ajíròrò a ti mọ̀ pé ọba ránṣẹ́ sáwọn tó bá wá ránṣẹ́ wá tààlágbẹ́nu sọ ta ló lè kojú Amr ibn As gbogbo wọn lẹ́nu wọn kò pé ní àjòta àwàyí ẹnìkan sọ péré ló lè kojú ẹ̀ ó ní Ja'far ibn Abi Talib Ja'far ibn Abi Talib radiyallahu ta'ala anhu gbọ́ nìká ẹ̀rì nígbà pàdé lóṣì ọba dé ọba ní ẹwà láàfin nígbà gbéra ó dáàfin Ja'far náà lọ́wọ́ àwọ́jú wọ́n ti rojọ́ pé tó fi mọ̀ bá dàrú ni wọ́n ó rí pé nígbàtà wà dé àwa kí ẹ apẹ́ ẹlé wọn kì pààyàn ẹlé wọn kì pọ́n bá lé ẹ̀rì nígbàtí wọ́n dé ẹnu ọ̀nà Ja'far ní salamun ala man ittaba al-huda ọlọ́lọ́n kọmọ bẹ̀lẹ̀ tó bá tẹ̀lé lánàá ọba ni wọ́n ni sọ ta ló ń pariwo yẹn àwọn Amr ibn As
wọ́n náwọn nù àwọn nù ó ní ẹ̀pẹ̀ wọlé ẹ̀pẹ̀ wọ́n wọlé níbà wọlé wọ́n bá dó gbẹ̀ báyìí síwájú ọba àtọkùnrin àtobìnrin wọ́n dó gbẹ̀ wọ́n tẹ̀ àwọn ẹbí wọn bá wọ́n ìsùjúdù lil-malik kí ló ń ṣe yí ẹ̀dọ̀bálẹ̀ fọ́bá ẹ̀sì wá wọlé wọ́n ní bí amúrùn àásí àti abúlẹ́mọ̀rọ̀bẹ̀ àti gbogbo àwọn ìjòyè mẹ́sàn ojú ara wọn lọ́nu àwí Jáfàr ní wallahi inna la nasjudu li ahadin illa Allah subhanahu wa ta'ala àwọn ìdọ̀bálẹ̀ fẹ́ èèyàn àfọ́lọ́n ọba ní wa kayfa tuyun mulukakum wa mara'akum wa lama'akum wa kibarakum èyí kìí dọ̀bálẹ̀ bóòlẹ̀ ṣe máa kí àwọn ọba yín bóòlẹ̀ ṣe máa kí àwọn olórí yín bóòlẹ̀ ṣe máa kí àwọn àfáà yín wọ́n ní naqul assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pínta àmà wínú ọba wa mìírí báyìí ó ní hakadha kanat bit-taurati wal-injil ó ní bí sí bẹnu Taurati Injil ni ẹ ìwé tọ́lọ́n sọ̀kalẹ̀ fún Musa tó ń ká tọ́lọ́n sọ̀kalẹ̀ fún Isa tó ń ká májẹ̀mú láíláí àti májẹ̀mú tuntun ó ní bí sí bẹnu ẹnu first point ọ̀rọ̀ àkọ́kọ́ ó ṣubú àbí ó ṣubú ṣubú knockout àkọ́kọ́ nù Jáfàr òjúwà kò tí ìjẹ́kọ́ bá sọ̀rọ̀ bó sì gbàjókò lọ́wọ́ bá nù ó ní ya Malik ayyuhal Malik bá ń bí wọ́n léèrè ṣé ẹrú la jẹ́ ní nílùú wa tí a wá sámá àwọn olówó wa lọ́wọ́ táwọn olówó ní ẹbá ni wẹ́rú wa lọ ọba ní ẹgbẹ̀ wọ́n dáwọ̀ wọ́n ìṣẹ́rú balim harar ọmọlábí ni wọ́n ó ní bá ní bèèrè ṣé a pa ẹnìkankan nínú wọn tí wọ́n ń léwà gbá fẹ́ gba owó ẹ̀mí lọ́wọ́ wa mẹ́fẹ́ gbẹ̀san pa pààyàn ọba tó bèèrè lọ́wọ́ wọn rárá wọn pààyàn tó bá ní bèèrè lọ́wọ́ wọn ṣé owó àwọn olówó inú wọn lájí kó ní tí a fi lé wá sí bí ọba tó bèèrè wọn rárá wọ́n jí gangan bá ní bèèrè lọ́wọ́ wọn sáà gbà wọn níyàwó ní tàà gbéyàwó wọn sáà náà fi lé wá sí bí ọba tó bèèrè lọ́wọ́ wọ́n tún rárá ọba ní limadha tutalibunahu kí ló wọ́n wọ́n limadha yajidu ilayna kí ló wọ́n wá sí bí gbogbo dé èyàn ṣe táàfí ma wá kínú ẹ̀nà bá ní kájẹ̀ fi ẹlẹ̀ wọ́n gbẹ́sùn tuntun dé ẹ̀sùn tún ni wọ́n gbé dé wọ́n sẹ̀sìn bàbá wọn má wọ́n náà tún wá rè wọ́n sẹ̀sìn rẹ̀ ọba bá kọjú sí Jáfàr ayùdí ní jí tó bè irú ẹ̀sìn olè gbédé bẹ́sẹ̀ tẹnubọ̀ Jáfàr lẹ́nu wọ́n ní ìtàkàfún aníjò ìtàkàfún aníjẹjọ gbogbo ìtàkàfún aníjẹjọ yẹ pátá ọ̀rọ̀ Jáfàr a sì rí pé ọ̀rọ̀ tó kún ni gbogbo tí jẹ́ làásìgbò tí a fẹ́ dà sí wọ́n gbá o náà nìyẹn kí lọ̀rọ̀ náà
Jabaru bẹ̀rẹ̀ ó ní ayuha Malik ìrẹ ọba inna kunna qawman ala jahiliyya òráwà àti àwọn tí wọ́n wáyé aláìmọ̀kan ni wá aláìmọ̀kan a ń bẹnu jahiliyya ìwà pálapàla a máa ń hù náàbìlì asnam òsàlá máa ń sìn gbogbo alálẹ́ òsà wà náà kùlì mẹ́ta ẹran òkú bètè là máa ń jẹ a kìí dú ẹran ká tó jẹ ká lọ lọ́rùn ká lù pa ní wà náà tẹ́lẹ̀ fàwà ìṣà bákan náà ẹ̀rì náà tẹ́lẹ̀ fàwà ìṣà gbogbo tí tó jẹ́ wà bàjẹ́ tí ó dá láyé tó bẹ̀ lórí ìsìná gbogbo nǹkan tí ó dá ìṣẹ́wà wà náà tọ́lẹ̀ àrìhàm a máa jẹ́ kan ibi ni wà ní súlì jíwáàrí ayé sí dáadáa sáládùgbò ẹ̀rì wọ̀yá kùlùkọ̀wí mínà dọ́yìn alágbára máa yàn ọ̀lẹ́jẹ ní ó wá kalọ̀ ó ní fàkúnnà aláàdáàlì bá sí wà náà hátà ba'atha Allahu ilayna rasúlà mínà títọ́rọ̀ fà gbé òjíṣẹ́ kan dìde láàrin wa ọkọ̀ fún ní ìró bí wọ́n ṣe wà ìyẹn gẹ́gẹ́ ni wá àìsẹ̀ ní eré ẹni burúkú ni wá ó lẹ́yìn tó lọ wá gbé dìde na'rifu nasbahu àmà ìran rẹ̀ wa sidqahu àmà òdodo rẹ̀ wa amanatahu àmà ìfọkàntẹ́ wa afafahu àmà kúraró rẹ̀ kún wíkébékébé fada'ana ila Allah ló wá pẹ̀ àkàwà sí tọ́lọ́ ẹ̀rì nínú wahidahu ó ní látò nílọ kásọ́lọ́n lẹ́yọkan wà na'budahu kásìmásì wà nakhalahu ma kunna na'budu nahnu wa abawna min dunihi min al-hijarati wal awthan kásìmásì gbogbo tí a ń sìn àtàn bàbá wa tẹ́lẹ̀ ẹjí ń sìnkúta ẹjí ń sigi ẹjí ń sodò ẹjí ń safẹ́rẹ́ ẹjí ń sin òkè oníkábà gbogbo ẹ̀tì ọlọ́ni kẹka máa sìn wà marana bisidikil hadith ó ní a máa parọ́ mọ́ ká máa sòdodo wà dáìdà àmáàna ó ní gbogbo ọ̀kàntán ká máa jàmbá àwọn èèyàn máa wọ̀sẹ́lẹ̀tọ̀ rọ́hìmọ́ ní ká máa dẹ̀bí pọ̀ ẹ̀rì wọ́n sọ ní jihad ká máa sẹ́dá sára dúgbò wa wà lè káfí al-maharib ó ní ká gbogbo tọ́lọ̀pọ̀ fẹ́ ká pàtì wà dìmá ìmá dẹ̀jẹ̀ àwọn èèyàn lọ́nà ẹ̀tọ́ ìmá parẹ́ lọ́nà ẹ̀tọ́ ká pàtì wà nahana ní fawahish gbogbo tí jẹ́ ìwà àbàjẹ́ ló lè wà kún bẹ́ wà qawlu zur ó láàgbọ́ parọ́ máa gbọ́ sèkémá wà kìlì mali yatim àgbọ́ ọjọ́ owó mọ́rù kàmá wà qadhul muhsanat bákan ó láàgbọ́ parọ́ sí máa yàmá wà marana nabdallaha oníkàmà sọ́lọ́ọ̀bá wahdahu lónìkan wala nushrika bihi shay'an àgbọ́ mọ́rù pẹ̀lú ẹ̀ wà amara bis salat ó ní a máa kírun wà zakat ó ní a máa sàká wà siyam ó ní a máa gbààwẹ̀ ó wà ká gbogbo ẹ̀ lọ ó ń torí ìdí ẹ̀ láwọ́ àgbà lódodo àgbàgbọ́ àtẹ̀lé lórúgbò tó mú wá ó ní ilé lọ́dá wà láàrẹ ò láàrin àwa àti àwọn èèyàn yìí ní a bá ń wólẹ̀ ọba wá béèrè gbogbo ń tọ́ ń sọ yìí ẹni tẹ́ lọ́lọ́rán sí yìí rí kí ni tó mú wá látọ̀dọ̀ náà bá rẹ̀ olóhun tó mú wá pọ̀ olóhun fẹ́ kọ̀ kádíẹ̀ fún Jáfàr wá ka suratu Maryam lá àwọn ayá bẹ̀rẹ̀ ẹgbẹ́ Maryama ìyá Isa ni gbogbo bẹ̀rẹ̀ suratu Maryam rẹ̀ ọ̀rọ̀ Isa ọ̀rọ̀ ya rẹ̀ ọ̀rọ̀ Zakariya oní ẹ̀lọ́lọ́n sọ̀rọ̀ títí kó tó kàdélẹ̀ ọba ti ń sunkún orí ẹ̀ ti wú tí omijé ọba tó sì nínú gbọ́n ni tó jẹ́ ń jọ kálẹ̀ lára rúgbẹ̀ báyìí bẹ́ẹ̀ni gbogbo òjòyè náà ti sunkún ni ọba ní ẹ̀yin tẹ́ wá ẹ máa kó ẹrù yín lọ àwọn ẹni yìí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ní ìlú mi lọ ẹnìkankan ò gbọ́dọ̀ bú wọn ẹnìkan ò gbọ́dọ̀ ní wọn lára gbogbo ní a mẹ́fẹ́ lóore ní máa ṣe fún wọn lórí díẹ̀ àwọn eléyìí ò lè kó lómi ẹ padà sọ́dọ̀ tí a náà yíwá
na bá jáde pẹ̀lú ìtìjú. Wọ́n jáde pẹ̀lú ìtìjú, àwọn Mùsùlùmí wọ́n jubiléètì lọ sílé wọn, lùkálùkù dùn ní Amr ibn As bá kẹsẹ̀kẹ̀ jẹ́ a ní padà ọ̀ a tún ọ̀dọ̀ bá yẹn lọ láàárọ̀ ọ̀la. Kí là ń tó lọ sí abúrúdá kẹrin tó àbúrú láti kàn ọmọ pé tàbà lé wọn tán yányá ọba yíò jẹ́ ṣe dáàtí lé wọn. Kí ló tó wá fẹ́ wí ó ní orí tí máa wí ó sọ rí pé Jáfàrù sí kìní kan ọkà ìtàn Ìsá Maryam fún ọba yẹn, ọba ń sunkún sọ mọ̀ pé ọba lọ́dọ̀ ọba Maryam yẹn àti Ìsá yẹn Ọlọ́run ni wọ́n lọ́dọ̀ ọba tọmọgbọ́ Olúwa bàbá Olúwa ọmọ Olúwa ẹ̀mí mímọ́. Ọba gbà pé Ìsá ọmọ Ọlọ́run ni, àwọn ilé ọgbọ̀ Ìsá lọ́lọ́run wọn pẹ̀lú ọmọ Ọlọ́run ìdálọ sọ fún ọnù. Nígbà tó ń wọlé ní àárọ̀ ọjọ́ kejì ọba ní yóò sí nǹkan mọ̀ rẹ̀ ti lọ́ládàá ni wọ́n láti lọ wọ́n ló kú ọ̀rọ̀ kan péré orí kí lọ́rọ̀ tó kú kúrò náà tó kú. Allahu Akbar. Ó ní àwọn tó ní wọ́n máa lọ ẹ̀jọra yí o lórí ànábì Ìsá in tó ń wí kọ́nà máa wí o. Ọba ní orùbẹ̀ lóòtọ́ ọba ní kí wọ́n lọ pè wọ́n wá. Mùsálàmà ń gbà náà tó gbogbo ọba ránṣẹ́ bọ̀ ẹ̀rù bá wọn kí lọ bá fẹ́ wí ó gbà náà dé Jáfàrù náà tó yàn ọlọ́ba bá sì wọlé ní pé mādhā taqūlūna fī Īsā gbọ́kílẹ̀ máa sọ ń padà bí Ìsá wọ́n ni naqūlu mā qāla anhu nabiyyuna sallallahu alaihi wasallam. A máa sọ in tí ànábì wá sọ fún wa nípa Ìsá ọ̀nà là máa ń sọ. Wọ́n wá béèrè kí ni ànábì yín sọ ń pẹ́ wọ́n ní ànábì àwọn sọ yí pé ẹ̀rí Ìsá ibn Maryam Ìsá Maryam Abdullahi ẹ̀rọ Ọlọ́run ni wa rasūluhu iṣẹ́ Ọlọ́run ni wa rūhu ẹ̀mí ìyọ́ náà bá ní wa kalimatuhu gbólóhùn Ọlọ́run bá ní alqāha ilā Maryam tọ́lọ́run bá alẹ́kẹ́ọlá tó sọ sára Maryam. Wọ́n ní ọba wá fọ́ gbálẹ̀ báyìí ó múgi ọkàn fàlà báyìí. Ó ní yàtọ̀ tí ń bẹ láàrin in tí ànábì yí sọ àti in tí àwa náà mọ̀ díẹ̀ báyìí náà ni ìyàtọ̀ bẹ̀ díẹ̀ báyìí náà ni ìyàtọ̀ bẹ̀ ó nítorí ìdí elé ó ní bó ṣe rí yìí ìgbà tó bá wá sọ báyẹn gbogbo àwọn àjòyè wá kùn ó ní wa in khartum kódà kẹ́ẹ̀kùn wallahi bí ní dáwọn ìpadà sílù wọn idhabu fa antul aminun ẹ̀yin musulmi máa lọ ẹni fọkànbalẹ̀ níyí ma ń sabbakum gurrima ẹmbà búyí yóò jẹ fine ẹmbà búyí yóò jẹ fine ẹmbà búyí yóò jẹ fine wọ́n torí ìdí ẹlẹ́yìn ẹmà lọ bá ní ẹrù ìdẹ́ kó ti lẹ́ẹ̀kan mú ní ẹkó ẹpàlẹ̀ rẹ̀ mọ́ kẹma lọ báyìí ó náà ni Amr ibn As àti Abdullahi ibn Rabi'a wọ́n jáde kó ń lu Abáṣà pẹ̀lú ìtìjú pẹ̀lú àbùkù ìtànìyàn tẹ́bọ̀ wá bú nǹkan tá kàálẹ̀ ìládókèdélẹ̀ níbi ìyípadà ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀rì gbogbo tó jẹ́ wà tí ọ̀dá iná ti máa ṣe tẹ́lẹ̀ wọ́n gba Ìsìlámù dé wọn pàtì ní àfisọ pé bí ó ti bẹ̀rẹ̀ nù lókù pẹ̀lú lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́ bá sọ àjú ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ àwọn ẹ̀kọ́ tí ń bẹ́nu tàn yìí tó jẹ́ kọ́ ẹ̀sìn tó sì pò ní bẹ̀rẹ̀ ìpìlẹ̀ yípadà rere tí àwọn mùsùlùmí sáà fi yàtọ̀ á padà sàlẹ̀ fún wa kí a tọrọ àbúrúkọ́ lọ́n fún ẹ̀sẹ̀ wájẹ́ wa. Allahu Akbar.